Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ kú oṣù tuntun, ẹ̀mí àsìkà oṣù tuntun yìí. Báwa ò bá lè dúpẹ́ ajẹ́páwa ò mọ̀re. Báwa ò bá lè dúpẹ́ ajẹ́páwa ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ. Ọ̀pọ̀ tún wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ wa ń ṣe fáìn bàrà kiri. Báwa ò bá lè dúpẹ́ ajẹ́páwa ò mọ̀re. Gbèsè ọpẹ́ wa pọ̀ àwa ò lè san tán. Ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ àwa ṣe wọ́n tí a lè ṣe. Bàbá aláàánú wa ẹ má ṣe o bàbá, thank you for fighting our battle for us. Jehovah olùgbèjà, Father, we give you glory, we worship you. We reverence you, Olúwa ẹ ṣé fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, tí ẹ mú wa rí oṣù kejìlá. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ oṣù kìíní tí wọ́n sì láyé mọ́, ṣùgbọ́n àánú yín pa wá mọ́. Oore ọ̀fẹ́ yín mú wa wà láàyè, ojú rere yín sì jìbò wá. Ògo ni fún orúkọ yín o, ìyìn ni fún orúkọ yín. Ọlọ́run a dúpẹ́, ẹ gbà ọpẹ́ wa, ẹ gbà ìyìn wa. Lórí ètò Kò Sí Mìmì lénìí, ohun tí a ò gbé yẹ̀wò, Ọlọ́run alágbára bó bá ń gbé tí ọ̀tún wa wọlé, kó má gba tòsì jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, tí ó ti àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Kí ni ohun tí a ò gbé yẹ̀wò lénìí? Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú Bíbélì kíkà mi nínú ìwé Ẹ́sítérì, orí ìkẹta, ẹsẹ̀ ìkeje, ẹsẹ̀ ìkẹjọ, ẹsẹ̀ ìkẹsàn, ẹsẹ̀ ìkẹtàlá, máa wá ka orí ìkẹrìnlá, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ máa bá mi bọ̀. Ó kà báyìí pé ní oṣù kìíní, èyí ni ní oṣù Nísánì, ní ọdún kejìlá ìjọba Ahasuérusi, wọ́n dá Párímù, èyí ni ní ìbò níwájú Hámánì láti ọjọ́ dé ọjọ́ àti láti oṣù dé oṣù lọ dé oṣù kejìlá, èyí ni ní oṣù Ádárì. Hámánì sì sọ fún Ahasuérusi sí ọba pé àwọn ènìyàn kan fọ́n káàkiri, wọ́n sì túká láàrin àwọn ènìyàn ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀. Òfin wọn sì yàtọ̀ sí ti gbogbo ènìyàn, bẹ́ẹ̀ ni wọn kò sì pa òfin ọba mọ́. Nítorí náà kò yẹ fún ọba láti dá wọn sí. Kò yẹ fún ọba láti dá wọn sí. Ẹ jẹ́ kí n ka ìkẹtàlá. A sì fi ìwé náà ránṣẹ́ àwọn oníṣẹ́ sí gbogbo ìgbèríko ọba láti parun, láti pa àti láti mú kí gbogbo ènìyàn Júdà àti ọ̀dọ́ àti arúgbó àti àwọn ọmọdé àti àwọn obìnrin kí ó ṣègbé ní ọjọ́ kan, àní ní ọjọ́ kẹtàlá oṣù kejìlá, tí ń ṣe ọdún Ádárì, àti láti kó ohun ìní wọn fún ìjẹ. Ẹ jẹ́ kí n wá bọ́ sí orí ìkẹrin, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó sọ wípé lọ pe àwọn Júù tí a lè rí ní Súsánì jọ, kí ẹ̀yin sì máa gbààwẹ̀ fún mi, kí èmi kí ó má ṣe jẹun, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ijọ́ mẹ́ta tọ̀sán tòru. Èmi pẹ̀lú àti àwọn ìránṣẹ́bìnrin mi yóò gbààwẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èmi ò sì wọlé tọ̀ ọba lọ. Ẹ jẹ́ n fi sílẹ̀ níbi tó wà yẹn. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan ló péjọpọ̀ yìí, àwọn kan ló pé bíríkótó tó pìrìbìkòtò yìí láti oṣù kìíní oṣù Nísánì ní èdè tiwọn títí dé oṣù kejìlá. Wọ́n sì ń dá ifá orí ilẹ̀, títí dé oṣù kejìlá, oṣù Ádárì. Oṣù kejìlá lèmi àti ẹjọ́ wà nù ẹ̀ yí báyìí. Àwọn kan ti péjọ, bí wọ́n ṣe péjọ nínú Bíbélì nìyẹn. Wọ́n fẹ́ pa àwọn Júù run, wọ́n fẹ́ pa àwọn Júù run. Wọ́n ti ṣe èdìdí, wọ́n ti kọ̀wé, wọ́n ti fi èdìdí sí, wọ́n ti fòròká sí. Ọjọ́ tí wọ́n náà máa carry out iṣẹ́ yẹn, ọjọ́ kẹtàlá oṣù kejìlá ni náà sọ. Wọ́n fẹ́ pa wọ́n run lóṣù kejìlá. Wọ́n sì ti ń dá ifá yẹn láti January, láti oṣù Nísánì títí dé oṣù Ádárì, oṣù kejìlá. Àwọn wo ló dìde sí ìwọ náà láti inú oṣù kìíní tán sọ wípé oṣù kejìlá yìí làwọn máa gbẹ̀yìn ẹ, làwọn máa rẹ́yìn ẹ. Àwọn ogun kan wà tó jẹ́ wípé wọ́n á lé èèyàn títí láti oṣù kìíní, oṣù kejìlá yẹn wọ́n á máa tágẹ̀tì ẹ̀ pé kò ní wọnú oṣù tuntun ṣẹ́, àwa máa rẹ́yìn ẹ̀ nínú oṣù yìí. Jẹ́ n sọ ìtàn kan fún ọ. Ìtàn ẹni tó ṣẹlẹ̀ sí jẹ́ ẹni tó súnmọ́ mi bí ìsọrùn. Èmi ò ní dárúkọ, màá kàn fi wé àfiwé ni. Bàbá yìí ó níyàwó tó fọkànbalẹ̀, ó níyàwó bímọ mẹ́rin, ó bí ọmọ mẹ́rin. Ṣùgbọ́n ṣé bí mo sọ pé ogun ìfàyàlùyà níjọ́sí, mò ń gbé yẹ̀wò, àwọn èèyàn sọ pé ìyá rere ibo ló tún mọ́rọ̀ lọ yìí. Ara ogun ìfàyàlùyà tó ja bàbá yìí nìyẹn. Bàbá yìí níyàwó, ó sì bímọ mẹ́rin. Àwọn ìyàwó ń ṣe dáadáa, ọmọ ń ṣe dáadáa. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ojú kò kúrò ń bẹ̀, ó tún lọ fẹ́ ìyàwó mìíràn síta.
ìyàwó tílé a máa sọ pé bàbá alágbájá eléyìí tẹ́ ń ṣe yìí ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. ṣé mọ̀ wípé ìyàwó tìta sọ wípé kàkà kíkún má jẹ sèse ni ó máa fi ṣàwàdànù. wọ́n sì kìlọ̀ fún ọkùnrin yìí pé ẹni tó fẹ́ síta yìí ewúrẹ́ ọlọ́mọ méje ni ó ti ní àwọn ọkọ ṣáájú tí àwọn yẹn kọ̀ sílẹ̀ tí ìwà ẹ̀ bá dáa àwọn tó ní síwájú yẹn wọ́n ní kọ́lẹ̀ o. ẹni tó lọ sọ́jà tó lọ ra adìyẹ àgbébọ̀ ṣé tí adìyẹ bá ń yé irú tó ń yé gba tó ń yé mẹ́wàá tó ń yógún ṣé olówó adìyẹ àgbébọ̀ ṣe àtà sọ́jà. bàbá yìí ó rìnrìn ìrìn àgbèrè ojú àgbèrè ara àti àgbèrè ọkàn ó lọ fẹ́ obìnrin yìí o ó fẹ́ ó fún lóyún obìnrin yìí bímọ ó bímọ ṣùgbọ́n ó máa ń yọ́ lọ síbẹ̀ ni tó bá ti dágbére fún ìyàwó tilé pé òun lọ síbi iṣẹ́ o tó bá ti lọ ní Monday ó máa dé ní Friday. ìyàwó ilé wọn dẹ̀ ti wọ̀nù bàbá yìí pé ibi tó lọ fẹsẹ̀ sí ibi tí ọ̀rọ̀ yìí ti máa lẹ́yìn nìyẹn. nígbà tó wá dágbére lọ́jọ́ Monday láàárọ̀ Monday ló dágbére pé òun lọ bí iṣẹ́ àṣé kò lọ bí iṣẹ́ ọ̀dọ̀ ìyàwó yìí ló lọ nínú oṣù kejìlá ni mò ń sọ̀rọ̀ yìí ọjọ́ yẹn ni wọ́n parí iṣẹ́ bàbá yìí lọ sọ́dọ̀ ìyàwó yìí bí báwọ́sì ló fún o àmọ́ nǹkan tó fún o lójú ọ̀nà ni bàbá yẹn orí ibi tó ti ń drive lórí steering ló dákẹ́ sí bí wọ́n ṣe yanjú bàbá yẹn nínú oṣù kejìlá nìyẹn. ogun wo ló lò máa yanjú ìwọ náà nínú oṣù kejìlá tá a wà yìí ogun wo ló lò máa yanjú ẹ nínú oṣù kejìlá tá a wà yìí. àwọn kan ló pé bíríkótó nítorí àwọn Júù yìí tó sọ pé oṣù kejìlá làwọn máa ṣèdájọ́ wọn oṣù kejìlá làwọn máa yanjú wọn oṣù kejìlá làwọn máa mú wọn mọ́lẹ̀ oṣù kejìlá làwọn máa fà wọ́n ṣubú oṣù kejìlá làwọn máa tẹ́ ìfẹ́kùfẹ́ wọn lára wọn. ogun wo ló ti lé ọ láti January tó sọ wípé nínú oṣù kejìlá yìí lòun máa rẹ́yìn ẹ nínú oṣù kejìlá yìí lòun máa complete agenda wọn pàápàá jùlọ àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti ń ṣiṣẹ́ láti January oṣù kejìlá yìí ń sìn báyìí wọ́n fẹ́ fulfill agenda wọn wọ́n fẹ́ parí wọ́n fẹ́ complete assignment wọn ó ti lóye ẹ̀mí tó fẹ́ kó lọ fún 2022 ṣé wàá wá lajú sílẹ̀ wàá jẹ́ kí àwọn kan fi ẹ́ gba sáà nínú ẹ̀mí òkùnkùn wàá jẹ́ kí àwọn kan fi ẹ́ gba promotion nínú ẹ̀mí òkùnkùn o tẹ̀ ní dìde kó jẹ́ àjọ gbàdúrà yìí pé bàbá mi àwọn wo ló ti dìde ogun láti January tó sọ wípé àwọn ò ní dẹ̀yìn àfi táwọn bá rẹ́yìn mi pàápàá jùlọ nínú oṣù kejìlá yìí tó sọ wípé àwọn máa complete agenda wọn. àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n sọ wípé iná tí a bá dá fún igúnnugún ẹyẹ míì ló máa ń bọ́ sínú ẹ̀. Bíbélì náà sì support òwe Yorùbá yẹn ọ̀rọ̀ Yorùbá yẹn ó sọ wípé ẹnikẹ́ni tó bá wọ àìsà òun ló máa jì sí ó ní ẹni tó bá bu ọgbà ní ejò máa bù sán. wá sọ fún Ọlọ́run pé gbogbo ẹnikẹ́ni tó bá dìde pé nínú oṣù kejìlá yìí àwọn máa fi mí ṣòfò àwọn máa fọmọ mi ṣòfò fọkọ mi ṣòfò sọ wípé àwọn gangan ni kó lọ ṣáájú ẹ àwọn gangan ni kó lọ sínú ibojì. ẹnikẹ́ni tó bá ń gbìyànjú láti rán mi lọ sínú ibojì láti rán ọmọ mi àti ọkọ mi lọ sínú ibojì ẹ̀yin gangan ni kẹ́ máa lọ sínú ibojì. Híródù gbìyànjú láti pa Kristi Híródù gbìyànjú láti mú Kristi lọ sí ibojì ṣùgbọ́n òun fúnra ẹ̀ ló fẹ̀mí ẹ̀ dí. gbogbo ẹ̀yinkẹ́ni tẹ́ ti di ẹrù bí láti January tẹ́ ní December yìí lẹ́ máa complete agenda yín. mo wá lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun mo kọjú ìjà sí yín lórúkọ Jésù. gbogbo ohunkóhun tẹ́ ti lè díjọ́ gbogbo ẹrùkẹrù tẹ́ ti lè díjọ́ nínú oṣù kejìlá yìí ẹ̀yin fúnra yín ẹ forí ara yín gbé ẹforí ara yín gbé ẹforí ara yín gbé ẹforí ara yín gbé ẹforí ara yín gbé bí ẹ̀fùlẹ̀lẹ̀ bá ti fa òjò orí ara ẹ̀ ló máa fi gbé o. àrígi ṣẹ́gi bó ti wù kó ṣẹ́gi yẹn kó tó àforí ara ẹ̀ gbé o. bí ọ̀gẹ̀dẹ̀ bá ti gbé ọwọ́ sókè á fi na ara ẹ̀. Bíbélì sì sọ wípé ẹ má ṣe fọwọ́ kẹ ẹni àmì òróró mi kí ẹ má ti ṣe wòlíì mi níbi. gbogbo ẹ̀yin kẹ́ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tẹ́ ń wá ìparun mi nínú oṣù kejìlá yìí tẹ́ ń wá ìparun ọmọ mi ìparun ọkọ mi nínú oṣù kejìlá ìwọ náà máa gbà bẹ́ẹ̀ sọ pé ọ̀run jẹ́ okùn ẹ̀mí yín ọ̀run jẹ́ okùn ẹ̀mí yín ọ̀run jẹ́ okùn ẹ̀mí yín máa gbà bẹ́ẹ̀ máa sọ fún Ọlọ́run. gbogbo àwọn tó péjọpọ̀ ní mẹ́ta ni ní méje ni ní 21 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ sọ wípé nínú oṣù kejìlá yìí lẹ́ máa parí iṣẹ́ ibi yín lórí mi tẹ́ máa sọ parí iṣẹ́ ibi lórí ọmọ lórí ọkọ mi. sọ fún Ọlọ́run àwọn gangan ni kán fẹ̀mí wọn di ó yẹ máa fẹ̀mí yín di ẹ̀fẹ̀mí yín di ẹ̀fẹ̀mí yín di. Námánì ló lọ kọ lẹ́tà ibi nítorí àwọn Júù yìí o àṣẹ̀yìn wá àṣẹ̀yìn bọ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta ló yí iṣẹ́ Ámánì dànù Ámánì sì fẹ̀mí ẹ̀ di ó yẹ máa fẹ̀mí ara yín di bí Ámánì ti fẹ̀mí ẹ̀ di fún àwọn Júù màlẹ́pàrí àmà sọ́tàlì àkàtà gbogbo
gbogbo ẹ̀yin tẹ́ dìde ogun láti January tẹ́lẹ̀ ní ṣíwọ́ tẹ́ni nínú oṣù kejìlá yìí lẹ́ máa complete agenda yín ẹ forí ara yín gbẹ́rù yín lórúkọ Jésù àmín 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 ní orúkọ Jésù. Kò sí mímí tí mo mú wálé ní nìyẹn o àdúrà ni nítorí pé nínú oṣù kejìlá yìí a nílò láti gba àdúrà ló lè ṣe é, àdúrà ló lè ṣe é kó dára gbogbo ohun tó dorí kodò, àdúrà ló lè gbèrò, àdúrà ló lè túnṣe, àdúrà ló lè ṣe é kó dára. Wo lóṣù tó ń bọ̀ nígbà tá a bá kí happy new year ó máa rí ìyá rere yìí ní ìdámẹ́sà àṣejọ máa kí ni lórúkọ Jésù. Mi ò ní wá ọtí ò ní wẹ̀mí náà ti lórúkọ Jésù. Orí ètò Kò Sí Mímì lẹ́nìí Olúwàbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere aya ènìyàn rere ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mímì nígbà tí a tún máa pàdé ó dàbọ̀.